A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ alọ́gọ̀ madẹ̀. Ìrora tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ túbọ̀ peléke sí i ní ọjọ́ Ajé bí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress ṣe sọ wípé àwọn ti ṣetán láti wọ ìjàkadì pẹ̀lú ìṣòro àti ìrora tí ọrọ̀ ajé tí ìpinnu ìjọba àpapọ̀ dá sílẹ̀. Bákan náà ni àjọ òṣìṣẹ́ iléèwé gíga ẹ̀ka ti Fásitì Èkó UNILAG àti àjọ ará ìlú ìpínlẹ̀ Edo Civil Society Organization gbogbo wọn ni wọ́n kérora àyọkúrò ìrànwọ́ epo. Àjọ àwọn òṣìṣẹ́ fásitì sọ wípé wọn kò fi làákàyè ṣe àyọkúrò ìrànwọ́ epo rárá. Akọ̀wé fún àjọ òṣìṣẹ́ NLC Chris Onyeka sọ wípé ìpàdé pàtàkì yóò wáyé lónìí níbi tí àwọn yóò ti ṣe ìpinnu. Ó ní gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjìyà ará ìlú ni wọn yóò sọ̀rọ̀ lé lórí. Ó ní àwọn yóò fún ìjọba àpapọ̀ ní gbèdéke nítorí àwọn ti ní sùúrù tó, ṣùgbọ́n ó ṣe bí ẹni pé wọ́n kọ etí ìgbọ̀nyín. Ní báyìí àwọn ti ṣetán láti dojú ìjà kọ ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọlọ́kadà ní ìpínlẹ̀ Ògùn ti fárígá pẹ̀lú àwọn agbèrò wọn lórí èròǹgbà ti fi owó kún owó tíkẹ́ẹ̀tì. Nínú àjọ àwọn ọlọ́kadà láti rí the Amalgamated Commercial Motorcycle Owners and Riders Association of Nigeria (Akomoran). Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́kadà ní agbègbè bíi Ìbàfò, Màgbòrò, Àṣeéṣe àti Arẹ́pọ̀ ni wọ́n yarí kanlẹ̀ lórí àgbékalẹ̀ Náírà owó tíkẹ́ẹ̀tì tuntun tí àwọn agbèrò pe orúkọ rẹ̀ ní Marker Ticket. Lára àwọn ọlọ́kadà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àpapọ̀ gbogbo owó tí àwọn ń san lójúmọ́ jẹ́ Náírà 600, ṣùgbọ́n ní báyìí wọ́n fẹ́ sọ ọ́ di Náírà 700. Ọlọ́kadà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Joseph Nwaka sọ wípé àwọn àjọ ọlọ́kadà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí mọ̀ọ́mọ̀ pàdé àmọ̀pọ̀ pẹ̀lú àwọn ọmọ gànfẹ́ láti mú wọn ní tipátipá san owó yìí kí ayé lè túbọ̀ nira fún wọn. Nígbà tí wọ́n kàn sí alága Akomoran Fọlọ́runṣọ́ Balógun, ó sọ fún akọ̀ròyìn wípé òun mọ̀ nípa àlékún owó náà. Ó ní láti ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ ni àṣẹ ti wá kí wọ́n darí gbogbo ìbéèrè wọn tó ní í ṣe pẹ̀lú tíkẹ́ẹ̀tì lọ sí ọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ lánàá wípé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ti já ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀. Wọ́n ti dojú ti ilẹ̀ Áfíríkà àti gbogbo àgbáyé látàrí wípé wọ́n kùnà láti sọ ilẹ̀ wa di òmìrán fún ilẹ̀ Áfíríkà gẹ́gẹ́ bí olúkúlùkù ṣe ń retí. Níbi àgbékalẹ̀ ìwé kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní ṣíṣe ìgbàpadà iyebíye Áfíríkà Reclaiming the Jewel of Africa láti ọwọ́ Dókítà Olúṣẹ́gun Àgàngà, mínísítà àtijọ́ lábẹ́ ìṣèjọba Goodluck Jonathan. Ọbásanjọ́ ní láìpẹ́ yìí ni òun ṣe àkọọ́lẹ̀ ìrírí àwọn aṣojú orílẹ̀-èdè láti ìgbà òmìnira títí di àkókò yìí. Aṣojú àkọ́kọ́ ni aṣojú Ògúnsùlírè. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti ṣe ìrántí ìpàdé rẹ̀ pẹ̀lú ìpàdé United Nations tí adarí orílẹ̀-èdè Tafawa Balewa bá wọn kópa gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 1960. Òmìrán inú oòrùn ni wọ́n ń pe Nàìjíríà nígbà náà. Èròǹgbà ilẹ̀ Áfíríkà àti àgbáyé ní kí Nàìjíríà jẹ́ òmìrán lágbàáyé, ṣùgbọ́n lẹ́yìn 63 ọdún 63 years later, Nàìjíríà kò súnmọ́ bèbè èròǹgbà yìí rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti ké sí lára àwọn ọ̀gá-lọ́gá àjọ NDLEA láti wá jẹ́jọ́ lórí ẹ̀sùn owó tí iye rẹ̀ lé ní mílíọ̀nù 3.5 náírà (3.7 million naira) owó kọ́bẹ́ tí ẹlẹ́wọ̀n kan abilékọ Fatima Hassan fi kàn wọ́n. Adájọ́ Akíntayọ̀ Àlùkò ni ó ké sí adarí NDLEA ẹkùn ti ìlú Èkó Umar Adoro, òṣìṣẹ́ alámòjútó Squad A Kwatu Mohammed àti òṣìṣẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sanni
láti wá fèsì sí àfisùn yìí. Abilékọ Hassan, ìyá ọlọ́mọ mẹ́ta, ni ó fi ẹ̀sùn kan Sani, tí ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí olùṣèwádìí IPO, fún ẹjọ́ rẹ̀ wípé ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí gba n3.7 million lọ́wọ́ ìdílé òun. Ó ní òun wà nínú àhámọ́ NDLEA fún ẹ̀sùn ṣíṣe òwò igbó tí a mọ̀ sí Indian hemp. Níbẹ̀ ni Sani ti béèrè fún owó yìí láti mú kí wọ́n dá a sílẹ̀, ṣùgbọ́n wọn kò dá a sílẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò dá owó ọ̀hún padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ ológun sọ wípé ikọ̀ ogun wọn ti dóòlà àwọn 13 tí wọ́n jí gbé ní ojúnà Ngodo sí Usochi ní ìjọba ìbílẹ̀ Umunnochi, ìpínlẹ̀ Abia. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ fún iléeṣẹ́ ológun Onyema Nwachukwu. Wọ́n ní ikọ̀ yìí ta mọ́ra lẹ́yìn ìpè. Níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti rí ọkọ̀ Sienna SUV àti ọkọ̀ akérò L300 Mitsubishi. Wọ́n ní àwọn ajínigbé ọ̀hún fọ́nká sínú igbó, tí àwọn ológun sì ṣe àwárí àwọn 5 nínú àwọn tí wọ́n jí gbé ní ọjọ́ àkọ́kọ́. Ọjọ́ 23 oṣù keje ni wọ́n ṣe àwárí àwọn 8 mìíràn tí àpapọ̀ wọn fi jẹ́ 13. Gẹ́gẹ́ bí àlàyé àtẹ̀jáde náà, àwọn wọ̀nyí ni wọ́n ti yọ̀ǹda fún iléeṣẹ́ ọlọ́pàá ní Umunnochi. Iléeṣẹ́ ológun wá rọ ará ìlú láti tètè máa ké sí ikọ̀ ológun fún ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ kí wọ́n bá lè gbógun ti ìwà ọ̀daràn káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi dá àwọn tí ẹ̀kún omi ń dà láàmú látàrí àrọ̀rọ̀dá òjò ọjọ́ Àìkú ní ìlú Ìbàdàn wípé àwọn yóò tètè pèsè ohun amáyédẹrùn kí lílọ bíbọ̀ wọn lè já geere. Olùbẹ̀wò láti iléeṣẹ́ ìpínlẹ̀, àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA àti àjọ alámòjútó ìpínlẹ̀ Ọ̀yọ́ SEMA níbi àbẹ̀wò sí afárá tí ó wó ojúnà Olódó, Ìdó àti Akínyẹlé ní ìlú Ìbàdàn. Nígbà tí ó ń sọ̀rọ̀, aṣojú akọ̀wé àgbà fún iléeṣẹ́ agbègbè, arábìnrin Modúpẹ́ Adélẹ́yẹ, tí ó ṣe aṣojú ìjọba ìpínlẹ̀, bá àwọn èèyàn wọ̀nyí kẹ́dùn. Ó ní ìjọba rí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀, ìdí nìyí tí ìjọba yóò fi gbé ìgbésẹ̀ kíákíá. Adélẹ́yẹ wá rọ àwọn olùgbé yìí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí àwọn èròǹgbà ìjọba wọ̀nyí lè tètè wá sí ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Afurasí kan ọmọ ẹgbẹ́ Boko Haram tí ó gbìyànjú àti ṣe ìkọlù sí olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ọwọ́ ti bà ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa. Afurasí yìí wà lára àwọn 3 mìíràn tí ọwọ́ ṣìkún òfin tó ní ilé Àtíkù ní Yola, tí wọ́n sì yọ̀ǹda fún iléeṣẹ́ ọlọ́pàá. Afurasí náà, ẹni ọdún 29, tí orúkọ rẹ̀ ń jẹ́ Jubrila Muhammed, ni ó jẹ́ ọmọ abúlé Damboa ní ìpínlẹ̀ Borno. Muhammed sọ wípé òun àti àwọn 3 mìíràn ni àwọn gbèrò láti ṣe ìkọlù sí ilé-iṣẹ́ tó ní ṣe pẹ̀lú Àtíkù àti àwọn ibi pàtàkì kan ní ìlú Yola. Àwọn afurasí tó kù ni Mohammed Bulama, Ibrahim Mohammed àti Musa Mohammed. Nínú àtẹ̀jáde iléeṣẹ́ Àtíkù ni wọ́n ti ṣàlàyé bí ọwọ́ ṣe tó àwọn 4 wọ̀nyí ní déédé agogo 10:16 ọjọ́ Àìkú tí ó kọjá. Wọ́n ní ẹnu ọ̀nà àbáwọgbà ni ọwọ́ ti tó wọn nígbà tí wọ́n ń béèrè bóyá ibẹ̀ ni ilé Àtíkù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.